ẹ̀yin tèmi Yorùbá bọ̀ wọ́n ní ọmọ tó bá mọwọ́ wẹ̀ dandan ni kó bá àgbà jẹun o. Òun lohun tó ṣẹlẹ̀ láàrin K1 The Ultimate àti Okiki Bright nínú track tí Okiki Bright gbé jáde o. Ó dedicate one of the track fún K1 The Ultimate níbi tí bàbá K1 The Ultimate ń gbóríyìn fún wípé iṣẹ́ ribiti ló ṣe nínú orin yìí wípé wò ó tó bá ti súnmọ́ mi bó ṣe súnmọ́ mi yìí máa fẹ́ kó ṣe àwọn kankan kí láwọn ohun náà tí bàbá K1 The Ultimate gbà níyànjú fún wọn ní one ó gbúdọ̀ ní ìtẹríba ó gbúdọ̀ ní sùúrù ó gbúdọ̀ ṣe gbọ́ ìsọ yìí ó gbúdọ̀ parọ́ ó gbúdọ̀ dìtẹ̀ ó dẹ̀ gbúdọ̀ ṣe àbòsí wípé ọ̀pọ̀lọpọ̀ olórin ló súnmọ́ àwọn bíi Pasuma àwọn bíi Saheed Osupa àwọn bíi Malaika àwọn bíi Ramoni Ọ̀yọ́ pàápàá jùlọ Obesere tí àwọn èèyàn rò pé kò súnmọ́ àwọn wípé kò sí ibikíbi tí ó máa ti rí àwọn tó ní ṣe kíni tí ò ní tẹríba fún àwọn pé àwọn àti Obesere wọ́n súnmọ́ ara wọn gidigidi o. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ K1 The Ultimate ó gbà níyànjú dáradára wípé jẹ́ ọmọ ọlọ́gbọ́n àti wípé má wojú wúṣe o kó o fara balẹ̀ kó o gún ọ̀sán torí pé orin tí o kọ yìí orin tó dára ni tó dẹ̀ dùn ún gbọ́ létí gbogbo àwọn ènìyàn wípé pàápàá jùlọ nígbà tí òun náà súnmọ́ Barrister nígbà tí Barrister wà ní ayé wípé àwọn ènìyàn wọ́n fẹ́ mú kóun kọlu Alhaji àmọ́ pẹ̀lú ọgbọ́n Ọlọ́run máa kó òun yàn wípé ìwọ náà gẹ́gẹ́ bó ṣe súnmọ́ mi lénìí farabalẹ̀ kó jẹ́ ọmọ ọlọ́gbọ́n ẹjẹ́ àjọ gbọ́ náà níbi tí K1 The Ultimate tó ti ń gba Okiki Bright ní àwọn ìyànjú. Yàtọ̀ sí pé o mention orúkọ mi o dedicate track yẹn fún mi ẹ̀mí kọ́kọ́ dúpẹ́ thank you for dedicating that track for me. This is a perfect job. Feel ọ̀gá kọrin kan Alhaji àgbà wọ́n ní bẹ́ẹ̀ èèyàn bá ń kọrin bórin ìran odò ṣe tó ń fetí ara ẹ̀ pọ̀ wọ́n jẹ́ bọ́lá ń ta ìṣòro ìrọ̀mù ní kárí ìrìpa. Ìwọ náà ń fetí ẹ̀ gbọ́ bó ṣe léèzì àwọn orin yẹn ló ń fún ẹ. O ní selection ìlú tó stand out tó lé orin yẹn lé lórí. Àwọn ẹlẹgbẹ́ ẹ recording yẹn ó ṣòkò wọn accurately ń ṣiṣẹ́ dáadáa kì í ṣe nǹkan tí voice tó gbọ́tọ̀ délé gbọ́tọ̀. It's well coordinated. The recording is a perfect job. Your listening of music goes along with the drumming, and then the Vaza ni style efisi gbogbo àwọn nǹkan tó razzmatazz gbogbo tó put together ló ń fún ẹ ṣe nǹkan ẹyọkan tó kù ìrìnàjò ilé ayé sùúrù ni tọ́lọ́run tó fún ẹ lélẹ̀ ṣe ọlọ́run ni ọtí ìkú ọ̀bẹ wà bẹ́ẹ̀ ó máa ṣe tó pọ̀ fún ẹ ní ti dáadáa tó o bá ti ní ìgbàgbọ́ nínú ọlọ́run tó gbàgbọ́ nínú ability ara ẹ láti ṣe tó o dẹ̀ bọ̀wọ̀ fún àwọn ará iwájú nígbà tó o nígbàgbọ́ pé ìwọ lọ́lọ́run fún wá kò máa rí ṣe lójú àwọn ẹni ibi wà máa lọ sókè má wojú wújẹ má wojú àwọn ẹni ibi má rò pé ẹnìkan fẹ́ ẹnìkan ò fẹ́. You cannot win the whole world. You surely win some, you lose some, but continue doing good, continue playing good music so that those ones tí wọ́n rò pé o lose yẹn they will be coming falling in little by little. Don't expect everybody, generality of people to like you. Remi, bí gbogbo èèyàn like me, bọ́n like me, àwọn tó like me àtúkọ̀ fọlọ́mù. Fi ṣègbéraga, lè tẹ́ gbogbo ayé lọ́rùn. Rasulullah Muhammadu sallallahu alaihi wasallam kò tẹ́ gbogbo ayé lọ́rùn, kì í ṣe gbogbo ayé lónífẹ̀ẹ́. Jésù Kristi tí gbogbo ayé táwọn kan kiri tó ń jẹ̀rán ẹ̀ lẹ́nìí kì í ṣe gbogbo ayé ló nífẹ̀ẹ́. Nínú Christian food àwọn tí ò nífẹ̀ẹ́ ṣùgbọ́n Mọ́ríà ó ti ṣe tiẹ̀ ó ti lọ. Àwọn tó fẹ́ràn ẹ̀ wọ́n ń jẹ̀rán ẹ̀
wọ́n dẹ̀ ń jà láfíà ẹ̀ bá ṣe balẹ̀ ayé nìyẹn. Inú mi dùn má jẹ́ kí n sọ fún ẹ jù báyìí lọ. Mi ì lè fi gbogbo ìdùnnú mi ì lè fi hàn tó lẹ́ẹ̀kan náà, but màá ṣàlàyé kíní kan fún ẹ. N tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kọ́ máa ní fàsẹ́yìn lọ́dọ̀ mi, òun ni ní ìgbà tí n tó ń ṣe ò bá right. Èmi ò kí ń fi ọwọ́ pa èèyàn lórí tí ò bá ṣe nǹkan dáadáa. Mi ò bá alábòsí ṣe, alágàbàǹgebè èèyàn mi ń bá ṣe, òpùrọ́ èèyàn mi ń bá ṣe. Àwọn àgbàlagbà ní bó tilẹ̀ òun kí irọ́ kó fáìn tó, kí irọ́ rẹwà tó, wọ́n ló máa kùtà lọ́jà. So níwọ̀n bá gbà tí irọ́ máa kùtà lọ́jà, kí lèmi wá ń romance ẹ̀ fún? Èmi ò kí ń romance irọ́, bó tilẹ̀ òun kó fáìn tó mi ń romance ẹ̀. So ìdí nìyẹn táì mọye tó lè má like mi, because àwọn èèyàn fẹ́ pẹ́ táwọn bá parọ́ fún ẹ kí n sọ fún ẹ pé album yìí ó super, nígbà tí mo mọ̀ yìí pé àìmọye flaws ló wà ń bẹ. Ó ti play ẹ publicly and they record báyìí. Mo sọ pé àwọn tó ń wò live wọ́n á máa judge ẹ pé it's a good assessment ni mo fún. So kórí fún èmi náà gẹ́gẹ́ bí èrò ọkàn mi sí ẹ, kórí fún mi gẹ́gẹ́ bí mo ṣe fi, bóyá jẹ́ ni mo fi sínú tí mo tutọ́ fún mi jáde ní o, kórí fèmí náà ní ìtì ń bá ṣe tó bá kù díẹ̀ káàtó tí ò dáa tí mo fi parọ́ fún ẹ. Ṣé bá mi yé? But this one that you played, regardless of pé bóyá èmi ló dedicate ẹ fún, is a sound music. Then wọ́n á máa ga sí lágbára Ọlọ́run gẹ́gẹ́ bí àdúrà ti ṣe, kọ̀ọ̀kan farabalẹ̀ ló kù, má wojú ṣe má ṣe tiẹ̀ lọ. Òye báyé bú ẹ wọ́n ṣá ẹ tó bá nígbàgbọ́ ní Wàsíù stay put. Ayé bú mi wọ́n ṣá mi, mo nígbàgbọ́ ní Barrister I stay put. Wọ́n try very many times láti mú orí ẹ̀ma àdàbájì Barrister láti sẹ̀mọ́ ra wọn. I stay put. Mo keep loyalty mi. Mo dẹ̀ ní respect fàlàjì Kollington àti gbogbo every other person. Mi nǹkan ṣe ẹni tó máa ń ṣìbẹ̀ ní kí n bẹ̀. I don't jump. So tó bá wá sọ́dọ̀ mi tó bá ti ń ṣe dáadáa, bí gbogbo àwọn yòókù ṣe súnmọ́ mi náà nìyẹn. Gbogbo àwọn Pasuma súnmọ́ mi, gbogbo àwọn Malaika súnmọ́ mi, àwọn Saheed súnmọ́ mi, gbogbo everybody súnmọ́ mi, wàásù àwọn náà ṣọ̀dá èrò pọ̀ tó súnmọ́ mi, àmọ́ ní Ọ̀yọ́ gbogbo wọn ló súnmọ́ mi, Ṣẹ̀fíù gbogbo wọn ló súnmọ́ mi. I have everybody around me. Obesere wọn tí àwọn èèyàn rò pé kò súnmọ́ mi tó bá rí mi ó ń ṣàpọ́nlé tó pọ̀ àjọ. Kí lèròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí àti kí ni ọ̀rọ̀ ìyànjú tí ẹ fẹ́ gbọ́ Okiki Bright lórí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú K1 The Ultimate? Tó àníri jù báyìí lọ lórí ètò lónìí. This is DIGINAIJA TV. Don't forget to subscribe, like and share. Ẹ ṣé o, tó bá ti máa lọ láàmú àṣetì gbọ̀yìn ó dìgbà kan náà.